ọmọ yìí ni ṣé ń fún mi àbí ṣe yìí fún mi láti ṣe yìí fún mi báwo ni ọmọ mi ṣàlàfíà ẹ máa kúnlẹ̀ akọyìn ṣàlàfíà ló wà báwo lẹ everything I can see. ọ̀rẹ́ mi mo ti gbọ́n pé ó ti dé òun dẹ̀ ni mo wá wò. mo fẹ́ rí ọ̀rẹ́ mo fẹ́ rí mo mọ̀ pé ó ti máa mix ẹ̀ gan. gan ti mix ẹ̀ wá can't wait to see her Adérónkẹ́ mi. But there is something about your friend she's sleeping o ṣáà mọ̀ pé tó bá ń sùn kò kí n fẹ́ràn kéèyàn máa dárun mọ́ òun lójú so ọmọ yẹn ń sùn lọ́wọ́ ṣùgbọ́n tó bá ti jí màá sọ fún pé òbèrè ó dẹ̀ tún fẹ́ jáde náà but one thing you will do ni pé very early láàárọ̀ ọ̀la you need to come tó bá ti dé láàárọ̀ màá make sure pé mo ti sọ fún pé you are coming so tó bá ti dé ẹlẹ́jọ́ ríra ẹlẹ́jọ́ ṣe. dáàdi ẹ̀wẹ̀ má wulẹ̀ ṣe yọnu ọ̀rẹ́ mi ó pẹ́ tí mo ti máa dé ó máa bá mi bíbà. dáàdi Adérónkẹ́ mi àlàáfíà ni mo wà ọ̀rẹ́. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Dad, what happened to her? kò sí that's your friend anyway ó ní ọ̀rẹ́ ènìyàn ṣá. kò sí àbádàdókè. Ṣèyí fún mi. Sir? There is something I want to tell you. Okay. And I want you to understand. Yes, sir. One, you are part of the family. Okay. And if and only if tí o bá fẹ́ mọ̀ pé part of the family ni what you see láti ìgbà tí wọ́n ti kidnap ọ̀rẹ́ ẹ̀yìn Adérónkẹ́ tí wọ́n ti kidnap ẹ̀ gbàtà máa rí this is what we saw ìtàbá ni but at the end of the day gúgúrú tọ́lọ́ ń dá sí mi lágbàdá nìyẹn mo lè dánú máa yán ni this is what you see abi. Yes. tó bá wá jẹ́ part of the family o lè bá wa fẹ̀sìn wa mọ́lé but if you don't want to be part of the family o lè lọ síta kó lọ sórí rédíò kó lọ máa sọ nǹkan pé nǹkan tó rí pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ ni but I know you are a good person from day one mo fẹ́ kó rí that's why mo sọ pé ó ń sùn but if you are not part of the family nítorí o lè lọ sẹ́fẹ̀m no problem about that ntọ́nà ń ṣe fún mi ni kò lè sí nǹkan tí mo fẹ́ ṣe so mo ti sunkún and I just have to take it so bó ṣe rí nìyẹn. That's your friend anyway. I love you. Ronke. I still love you. I love you too. I love you too. Yes, my friend. I love you very well. Are you running from me? No. Yes, my friend. Daddy, I want to play with my friends. No problem. Yeah, let me check how it is. Sure. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Ó ga o. Bíbí! Tí mo rí orí. Ọ̀kẹ́ ti dé. Ìyàwó mi ti dé. Ọlọ́run, ọ̀kẹ́ ti dé. In fact, ibẹ̀ mo ti ń bọ̀. Báwo ni lóko ẹ̀ ṣe? Tó bá wo Ronke, in fact, wọ́n tún gbé fún báyìí. Ó fine, Ronke ti dé. She pretty like, egbin ni. Àyùsọ. Ọmọ ìfẹ́ pa mí. Wo bí tó bá jẹ́ pé mo bá láǹfààní àti rí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló bá ṣe rí ọmọ máa sanwó sí ẹ lọ. Ọ̀gbẹ́ni kórànù lọ, wọ́n lówó lọ́wọ́ ni. Ọmọ ti yàtọ̀ náà. Ó ti mọ̀ pé kò lóyún. Ọ̀gbẹ́ni lọ́jà arẹ́mọ̀ kan ní wá sọ pé ìyàwó ẹ̀ dé ni wọ́n máa béèrè àkáǹtì èmi. Ìwọ okay before that account gan fún mi ní 1k lọ́wọ́. Àkóṣì ìgbèrò pé fún ní 1k ṣé ìta ni mo mú wá ní inú ilé lówó wà náà. Wà á lọ nílé wàá ṣe padà wá. Ó ní bá ṣe máa ṣe. Ṣé àlọ́ lọ́dún sí ìyàwó ẹ̀? Mo kàn ní wá sọ fún ẹ̀ ti dé ni ó dáwọ̀ náà. Ronke baby Ronke. Máa ṣe wọ́ndà fún mi. Ronke baby. Bímbọ́. Ọkọ mi. Ẹ mọ̀ gbà mí ràn mí padà mú mọ̀ ṣe nǹkan. Ó tún wá. Ṣebí wọ́n ló pè mí tó ń sìn tó ní kí n yọjú sí ẹ. Ojú òdẹ̀ tí ẹ ń gbà tí mo pè ẹ ṣá. Kí lójú fẹ́ tì mí fún pé mo wá sọ́dọ̀ ọkọ mi. Lóná sí orí ẹ̀ pé. Àjẹkù oúnjẹ pàǹtí ẹ̀wà àtijọ́ tí ń ru kíní ìkiri ó ti sú mi. Ìjọ́ tí ń bá rí nǹkan jẹ lèmi kàn máa ń wò pé kí n manage. Ìwọ òwúlò fún mi mọ́ náà. Bímbọ́. Ṣé o rántí pé mi ayọ̀ mọ wà wájú ẹ̀? Àwọn ayọ̀ tẹ́mi mọ̀ mo dá wọn mọ̀ pé èèyàn gidi ni wọ́n. Mo ti lò ẹ́ ó ti tán.
kó o dẹ̀ sún síwájú kó o jẹ́ káwọn tó lè play ball lórí fídì ẹ̀ kí wọ́n máa wọ ọbẹ̀ kán máa jáde. gbogbo bí èmi ń tẹ̀ ẹ́ jẹ ní ẹ̀tẹ̀gẹ́ èṣù ní ìgbà tá a bá rí nǹkan jẹ mọ́ ká lè máa fi ẹ́ parun nírú rẹ̀ wà fún. wá gbọ́ nǹkan tí mo wá fẹ́ sọ fún ẹ afáta jùdí ní Òṣogbo ti jẹ́ kó yé mi tẹ́lẹ̀ pé mo ti sí ọmọ kan ní o ó ló ti fẹ́ pa mí ó ní kádàrá wa ọ̀pápọ̀ ìwọ sì sún wájú kọ mọ́ bá kádàrá tèmi jẹ́. kọ́lọ́ bá ní kọ ìrànlájẹ tó lè máa kówó lórí ọjà títí ẹ ọ bá pàdé o àmọ́ Ronke tèmi ti dé. kò sí tí mo fẹ́ fi ẹ ṣe mọ́ náà. kí ni mo gbọ́ tó sọ yìí. ọmọ ọlọ́jà rọ̀lẹ́ ọlọ́ọ̀dì ọ̀tà gbé sún wájú tọ́ba gbólógbó ẹ̀wọ̀n náà ló ń tiẹ̀. Bímbọ́ kí ni. láti wákàtí lọ tó bá ti rìn kó máa wẹ̀ yẹn tó bá lọ wájú máa wẹ̀ gbẹ́ ẹ̀. ìyá ayé ọ padà fún kẹ́yìn náà ní. mo gbèdì fún ọ àmọ́ mo fẹ́ kọ́ ọmọ yìí pé ní gbẹ́gun bá ń lé mi lójú oorun olóńgè ní àtajá yóò mọ̀ ilé ọ̀nà tó mọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. wo màá bá ẹ mú tán bí owó láti sí lọ yìí tí màá ṣe fún ẹ ara ẹ á. máa lọ akẹ́sì ìbọ̀rẹ̀ kúrò ní olé mi fóònù olé mi máa lọ mi ò fẹ́ mọ́ Ronke ti dé wúrú gbúgbúgbú. Ronke mi. Daddy. Ẹ̀rọ sẹ́, ẹ̀pẹ̀lẹ́ Daddy. Àkójọ mẹ́ta, Bímbọ́ ni sà, Bímbọ́. Mo ṣá wọ́ndà Bọ́lá ọ̀ Bímbọ́. Bímbọ́ ni sà, ẹ̀pẹ̀lẹ́ sà. Àkójọ mẹ́ta sà. Mo ṣàrí tó bá máa ń sọ̀rọ̀ á ní pé Bímbọ́lá ọ̀ báwo ni. Láfíà Daddy. Daddy Ọlọ́run ló kó mi yọ ládùúgbò yín. Àwọn bọ́ọ̀sì àdúgbò yẹn wọ́n stubborn gan. Bàtà tí mo ń bọ̀ àti mo fẹ́ wọnú géètì yẹn bí wọ́n ṣe bò mí pàwọn fẹ́ gbowó lẹ̀ lọ́wọ́ mi. Daddy ẹ wo wọ́n lù mí díẹ̀ o kódà wọ́n jábọ́ tó ọrùn mi. Ẹ má wọrí yẹn nǹkan kéré nìyẹn. But Bímbọ́ Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ọ̀pálábá ń wájú kò mọ̀ lẹ́yìn ọrùn wọ́n ní ṣé bójú ṣe rí nìyí tá a fi ń jobi lọ́jà èdè. Daddy ẹ má bínú sá. Láti bí 3 years tó ti gbọ́ pé wọ́n kidnap Adérónkẹ́ ó ṣe wá lẹ́nìí nígbà tó gbọ́ pé wọ́n ti pa ti rí. If not because of love, I wouldn't allow you to stay in my house. I'm so sorry, sir. Anyway, it is well. Daddy, àwọn àgbà náà ni wọ́n pa lówe pé okun kì í hóoru káwá roro. Gbogbo tí mo bá ṣe, ẹ kàn fi yá mi. O fẹ́ máa fi òwe kí mi. I love her too much. Anyway, she's at home. Ẹ lọ rí. Dad, Bímbọ́. Ẹ máa sọ fáwọn bọ́ọ̀sì yẹn o. Kí wọ́n máa take care easy o. Go take care. All right, sir. All right. Thank you, sir. Daddy. Love you, sir. Ronke baby. I love you. I love you too. Yeah. My love. What's your love? My love. How are you? I love you. What happened to you? Just tell me I do not start to kidnap you. Share Granny. What is wrong with you? I'm sick. You're sick? I'm so surprised. My love. Where's your love? Let me hug you. Hug what? Just sit down here. Nonsense. No. Rubbish. Hey, go down. Go down, my love. Oh my God, who's your love? Your love is dead. My love. My love. Rubbish. Bímbọ́. Bímbọ́.
Bímbọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo dáàdì ẹ wo. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo ẹ má wulẹ̀ béèrè nǹkan tó ṣẹlẹ̀. Mi ò ní dẹ̀mọ́. Mi ò ní dẹ̀mọ́ sà. Ní sùúrù Bímbọ́, ṣe bọ́kùnrin ni ẹ́. Ó ti tójọ́ mẹ́ta. Bímbọ́, ó tójọ́ mẹ́ta náà. Dáàdì ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀. Bẹ́ẹ̀ bá rẹ́ni tó bá nídẹ̀. Wá jẹ́ kí n bá yín parí ẹ̀, jẹ́ kí n lọ bá yín parí ẹ̀ nílé. Yá kọ́ mi sí. I'm so sorry sir. Bímbọ́. Mi ò ní dẹ̀, mi ò ní dẹ̀. Bímbọ́. Olódùmarè. Eléyìí náà tuntun fi tó ń ṣe mílíọ̀nù. Ọlọ́run. Ṣé bí mo sọ wípé ìwọ ni olùṣọ́ àgùntàn mi, pé èmi kì yóò ṣe aláìní, mo ti wá ń ṣe aláìní báyìí. Ojú ń tì mí níta, ojú tí wá ń tì mí mọ́nú ilé. Gbogbo èèyàn ti wá mọ tí mo ṣe tí lè fi jóná. Àwọn èèyàn máa wá rí mi, màá ní mo fẹ́ jáde láti lọ ṣe fáàrí, màá múra tán. Àwọn èèyàn máa wò mí, wọ́n máa sọ̀rọ̀ burúkú sí mi. Olúwa, this is not what you promised me. Oh Lord, my God. Olúwa. Daddy me! Ronke. Daddy me is going! Calm down, just calm down. He's going! Sit down. Calm down, let me talk. Let me talk. Wait, you know what, man? Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀, mo jẹ́ kó mọ̀ pé nobody loves you. Kò sẹ́ni tó nífẹ̀ẹ́ bó ṣe rí o. It is your money that they love, and can you see now? This is the best example. Bimbo, Orie, they walk away. Now this is what I will do for you. I will go out now. I will get you parfait. I will get you ice cream and meat pie. Timati Wambo, I will now look for him. My Yasodoe, my baby, and I will bring him. Just don't. Opportunity. It is not your own opportunity. Your own opportunity can never leave you. Opportunity will leave you. Need to marry. Sorry. Timati wọlé sí. Mo fẹ́ sáré mú nǹkan. Timati mú nǹkan tó fẹ́ mú. Just come. Kó ní kó má sunkún mọ́ ọmọ ẹgbàá mi. Sáré lọ mú bọ́ọ̀ sí ṣùgbọ́n ọmọ mi. Hello, barista. It's mo ti ń ṣe hello. Hello, barista. Ṣàlàáfíà lẹ wà? Ògbólé ńkọ́? Issue lórí ọ̀rọ̀ business tí mo sọ̀rọ̀ ṣàlàyé fún yín. Àti come to conclusion pé ká agree. Àdèmàgbàbẹ́. Yes, no problem. All right. Mo ti ní kó pa oyè náà. Barista máa pè yín padà. Ẹ̀wọ̀n tó lọ́n dà sí mi lágbàdà. Ronke. Daddy me. Where are you going? Mo fẹ́ lọ sọ́dọ̀ boyfriend mi. O fẹ́ lọ. Mo fẹ́ lọ sí ọ̀dọ̀ boyfriend mi. Ronke. Padà má kọlù mí jọ. Kí ló ń ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ́? Ronke. Ronke, look down. Ó wọ bàtà ẹsẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀, ó wọ. Bó ṣe dàgbà tó dàbí agùnmánìyé yìí. Are you telling me pé o tún mọ nǹkan tó ń ṣe? Ṣé mi ò fine? Ronke ò fine dáadáa, but ibi tó ń lọ yẹn, ṣé irú ẹ̀ ló ní boyfriend? Ṣé irú ẹ̀ ló ní boyfriend? Ṣé tí òkè báyìí tí ò bá dá ìsàlẹ̀ ò dá. Shut up your mouth. Tókè ò bá dá ṣe bí. Ṣé nǹkan tó wá ṣe nìyẹn? Kí là ń sọ? Kí ló ń sọ? Kí ni nǹkan tá à ń sọ? Kí ló ń sọ? Ṣórúkọ tó ń pè ẹyẹ ló fẹ́ ká máa fi pè mọ́ mi nígboro nítorí Ọlọ́run. Ṣé mi try tó ní Elédùmarè ń bo mo rìn sí tí mo fi kàn rú ọmọ yìí? Wọ́n jẹ́ kí hypertension pa mí. Eléyìí tó ti fún mi ńkọ́? Daddy mi ẹ bá kú o. Now get inside. Kò sáyè fún ẹ láti jáde síta mi lẹ́nu. Bí mo ṣe sọ ẹ lọ ṣe wá ní o. Gbọ́lé fún mi. Ìsàlẹ̀ dá. I will beat you up. Come on, gbọ́lé jọ. Ìsàlẹ̀ dá Daddy mi.
ìsàlẹ̀ ó dáa o. ó bá ṣohun gbogbo bí idán pẹ̀lú ọlá tí mo ní Olódùmarè gbogbo ohun tí mo fẹ́ lò fún mi. I ask for blessing you gave me. Mo fẹ́ ilé, mo fẹ́ owó, mo fẹ́ gbogbo nǹkan lọ́pọ̀lọpọ̀ fún mi gbogbo ẹ̀. Wọ́n wá ń bímọ lógún, wọ́n ń bímọ lọ́gbọ̀n. Mi ò bí o, ẹyọ kan ṣoṣo ni mo bí, mo ní kàkà kí n bí ẹgbàá ọ̀bùn. Má kúkú bí ọ̀kan ṣoṣo ọ̀gá kí n lè fi yan aráyé lójú. Eléyìí tí mo bí o ṣe fi ran aráyé lójú Odoyo ló fún mi lọ́mọ. God Almighty, if truly you are the supreme being, come and manifest on this child. Come and take a good, perfect control on my child. Instead, màá sin Ọlọ́run mi tí ò tó ẹ̀. Màá sin Ọlọ́run mi tí ò tó ẹ̀. Tàbí kí n pa ọmọ yẹn dànù. Kàkà kó bà ojú mi jẹ́, kó dójú tì mí tán, màá wá nǹkan ṣe. Mo ti miss ẹ gan o. Báwo ni family, báwo ni everybody? Wọ́n tẹ̀ tí wá ṣe tán, ìrẹsẹ̀ tí ipò ti kó gbogbo family ẹ̀ tán parada kúrò Nàìjíríà. Ó tẹ̀ believe pé kéèyàn tiẹ̀ máa ṣeré wá Nàìjíríà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹni ẹ̀kọ̀ọ̀kan wọlé sórí fóònù mi ni, kọ̀ọ̀kan wọlé sórí fóònù mi ni mo sáré ń wò. So báwo ni everything, báwo ni business? Ẹ̀yà tiẹ̀ ọkọ̀ fún mi ní 20 million kan náà kí n kọ́kọ́ fi wá àkànṣe ọmọ mi. We are good now. Oh. Omi ni ẹ̀, ó fẹ́ wálé? Nígbà wo? Wow. Ọ̀rọ̀ ọmọ mi ẹ. A ti rí mo sọ fún ẹ, mo ti gbà kí n sọ fún ẹ bá ti rí Ọlọ́run ti ṣe àti rí. No, not really. Kò sí nǹkan tó much. But akànṣá máa ń ṣe prayer at least ẹni tá ti rí ti pẹ́ náà. Mi jẹ́ kó jáde, mo jẹ́ kó wà lé, mo ṣe prayer fún, mo ṣe every other things. Yes. Ó náà ló máa jẹ́ gbogbo nǹkan tá bá ní now. That's fine. It's your choice. Nítorí mo bá ní ìwọ ló ní, tèmi náà bá ní ìwọ ló ní. So no matter what, tó bá náà máa fẹ́ra wọn, we are good to go. Wow. Dẹ̀ sọ fún mi pé òun ti wà Nàìjíríà báwo ló dé? Òkè ṣẹ̀dí lánàá. Níbo ló wá dé sí? Báwo ló ṣe máa dé sóòtẹ́ nígbà tí mo kọ́lé sílẹ̀ tó pọ̀ tó báyìí? Yes, jẹ́ kó máa bọ̀ straight down. No, màá ní kí Èkó àbí? I will do this what I will do. Ìkan náà àwọn offices mi yẹn, màá ní kí driver bẹ̀ wá gbé wá sí ọ̀dọ̀ mi bí. All right. Mo miss ẹ. I can't wait to see you. No, mo ti lè travel by me lè dámọ̀ yẹn nìkan fi sílẹ̀ ṣe mọ̀ pé àwọn house help bí wọ́n bí yẹn ṣe máa tọ́jú ọmọ ó yàtọ̀ sí báwọn house help ṣe máa ṣe but in due time I'm coming. Alright there, kùnlẹ̀ mo ti miss bọ̀bọ̀ yìí o ó tẹ̀ yẹ kí switch ẹ̀ sí fídíò mo ti dá. Ronke, we'll be having visitors tonight o ó dàbí ọmọ alálejò. Ronke tá ń dúró de ìkọ́ jẹ́ ká lọ ọ̀rẹ́ gan-an ó tẹ̀ ṣe wá ń ṣe. Dáadé o. Americana. Good afternoon, sir. Americana, báwo ni? In fact, look at everything. Bó ṣe dán. Thank you, sir. Ọmọ mi ò ti jẹun dáadáa o. Thank you, sir. No, first thing ni pé tó bá ti ń lọ ó máa fún dáàdì ní study yìí o àwọn náà fẹ́ máa fi létí. Ẹ̀yin ò lè lórí ẹ̀. Àwọn báyìí la ṣe lè máa lórí ẹ̀. Báwo ni? But ó ṣe let me put it that way because if not because of ọ̀rọ̀ ìyàwó dé you will be in Nigeria and you will not come to this place. Ibi tó favour ẹ tó easy fún ẹ jù láti gbé tó dẹ̀ wà conducive fún ẹ jù láti gbé ní bíbá. You will use your motor, you will use your everybody tó wà ń bí ló máa serve ẹ. Dáadé àdébínú ni ṣẹ́rí àwọn ìrìn àjò yẹn ló pọ̀ in fact tí ó bá ṣe torí ti
wedding tí mo wá fẹ́ ṣe. In fact, too late pé ná fún mi ní America. Wọ́n fẹ́ gbà kí n máa bọ̀ torí ẹ̀ mo ṣe fẹ́ sáré rush wedding tí mo fẹ́ ṣe. Pé ká ṣe pàápàá kí n mú ìyàwó mi ká padà sí America. Ṣé o wà okay? Ṣé o bá dáàdi gbé nǹkan bọ̀ ṣá? Wáìnì mi ti máa ń mu yẹn. Ẹ̀yà dúró àti ṣetán náà láti máa lọ. Báwo lè rí sí? Báwo wá ni ṣé o ti rí Ronke ni? Àná bí mo ṣe ń bọ̀ tí mọ́tò drop mi sí gate ni mo ní kí n ṣe kọ́kọ́ ṣe kí n náà bó tó di pé a máa lọ síbi tí mo fẹ́ lọ. Kí ló ń ṣe ẹ́ náà? Ṣé o rí picture ẹ, o rí video ẹ, o rí anything? Ọ̀pọ̀ mi ti fi picture ẹ̀ mi, mo máa rí picture dáadáa. Mo máa ń náà wà lọ picture wà lórí fóònù mi. What do you mean by pọ̀ mọ́? Èmi àti Fọ́sí máa ń sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa. Picture ilé yìí. Who is standing in front of you? Talele. No, ó lè jẹ́ sister. Daddy, who is she? This is Bosun from America. Tẹjọ máa ń chat man. Tó ló fẹ́ fẹ́. You are welcome. Àwọn dáàdì ẹni tí mò ń sọ lélẹ́yìn náà. Ẹ wojú kò wẹ o. Bosun, mélòó ló mọ̀ tí mo bí? Tó wọ́n fi nǹkan pe sister mọ́ mi. Ó wà very funny. This is Ronke now. Daddy. Ẹ wà very funny sir. Ronke tí mo rí picture ẹ̀. Pẹ̀lú bí dáàdì ṣe fi fídíò ẹ̀wọ̀n mi wà lórí fóònù mi náà. Bosun. Daddy. Bosun. Up to me God. Bosun. I'm from America. Bosun. Mélòó mo bí lọ́mọ? Ẹyọ kan mo bí. Ṣé màá tún máa fi kan pamọ́ fún kan ni? This is my only child. Pẹ̀lẹ́ ma, welcome. Ó ń ṣe màá fẹ́ni tó fẹ́ fẹ́. Daddy, ó ẹ̀ṣẹ̀ wáyé mi báyìí pé ẹ̀yin àti popsi mi ẹ di báàgì pẹ̀lú mi ní àbí. Because I'm very sorry o. Ṣé ẹ̀yin lè bí irú mi lọ́mọ? Wow. Kí ọmọ yín wà l'Amẹ́ríkà? Wow. Kó wá fẹ́ ṣe wedding, kẹ wá ní kó wá fẹ́ ru eléyìí. Wow. Bí obìnrin ṣe pọ̀ tó l'Amẹ́ríkà tóbìnrin pọ̀ ní Nàìjíríà. How dare you talk to my daddy like that? Are you stupid? Ẹ má bínú daddy. Bosun, you really know who you are standing in front of? I'm sorry sir. Ó dùn mí ní sir. Ó wá rán mi sílé pé ṣé tí mi Mi bá bí ìran yín sílé. So I am not your father. I'm very sorry sir. Ẹ má bínú sir but kò lè possible. How dare Nǹkan tó you bá ṣe talk pé to me like that? ẹ pẹ̀lẹ́ náà. Mo ń fẹ́ padà sí ọ̀dọ̀ popsi mi. Bó bá ṣe jẹ́, wọ́n á pè mí. Thank you sir. Bosun. Ẹ pẹ̀lẹ́ náà. Thank you Ó sir. ṣe màá fẹ́ni tó fẹ́ fẹ́. Daddy, he's rude. He's very stupid. Ronke. Leave him. You see somebody that is rude. O rí ẹni tó rude. O dẹ̀ rí ẹni tó stupid. Yes, he's stupid. Ṣé o mọ̀ wípé n tó tọmọ yẹn ṣe èmi gan expect kó ṣe? Kí èmi ni mo dára ni? Ìwọ kọ́, but this my mouth mi ní fi sọ̀rọ̀ òdì sí ẹ. Daddy, let's go. Don't talk too much. This Daddy, is getting unbearable. Daddy, let's go. Ìtìjú yìí ti ń pọ̀ ju agbára mi lọ. Daddy, let's go. I will leave you. Daddy, I will leave you. You want to leave me, you leave me. I will leave you. Bosun báwo ni? Ó mọ̀ tọ́jọ́ mẹ́ta. Ẹ pẹ̀lẹ́. I'm very disappointed. Kí ló ṣẹlẹ̀? Can you imagine? Báwo lẹ ṣe máa sọ pé kí n wá láti Amẹ́ríkà kí n wá fẹ́ lóun náà lẹ́yìn yẹn? No, daddy. My son, calm down. Ṣé ẹ fẹ́ sọ fún mi wípé ẹ̀yin àti ọ̀rẹ́ yín mọ̀ abẹ́ ẹ fẹ́ deny fún mi pé ẹ ò mọ̀ wípé dìdìrìn tó ń já itọ́ lẹ́nu báyìí ní ọmọ rẹ̀ ní àná. Ṣé ó possible kí lọ fẹ́ dìdìrì fún ọmọ mi ní? Is it possible? No! That beautiful girl? How come? No. You just calm down. Talk to me. Calm, be calm. Yes. Are you sure what you are saying? Yes. Tí n bá ní pé ó pẹ́ tí mo ti rí kẹ́yìn ṣe mọ̀ pé èmi náà ò sí nílé. No. I'm going to his
I'm in Lagos now, but I'm coming to his father's house right now. I will come. You have left the place? I'm going there right now. You know how long we have been? No. Don't worry. I'm coming to his father's house now. I'll get back to you. No, my Jaco disturb mine there. Don't just leave the matter for me. I'm going there. I'll get you back to you. Thank you very much. Please be calm. Just be calm. Thank you very much. Ìgbà wo lọ́wọ́ ọmọ ọ̀rẹ́ mi wá di abirùn. Ó dẹ̀ mọ̀ pé abirùn lòún dẹ̀ bí orí ọmọ yìí náà. No. Lawrence. Ṣáàbìrùn ni mo negotiate lọ́wọ́ ẹ̀. Ṣáàbìrùn ni ọmọ tí mo ní mo fẹ́ fọ́mọ mi mọ̀ súnlé. Business yìí mo fẹ́ ká understand ní àdìbẹ́ ṣe. Kó má di wípé kankan máa ṣẹlẹ̀, nkálukú lè mọ̀ wọn ara ẹ̀. And then another thing tí mo ti wá rò ní pé lórí business yẹn mo ti pè barista yẹn kó nkálukú lè mọ òye tí ó fẹ́ ná. Yorùbá bọ̀ wọ́n ní owó ló máa ń bojú ọ̀rẹ́ jẹ́, and these are our friendship right now. Baby, Ó dẹ̀ sọ fún pé mo kẹwàá lé. O ti mọ ọmọ wọ̀nyí. Wọ́n ti máa ń ṣe ní ìgbà ní àmàtẹ́fọ́. Yes, sir. What's up? Sir, I'm going out. Going out again? Which one is again? I've been indoor. I've not been doing anything. It's just one of my friends called me, so we need to catch up. Catch up? Yes. Catch up? Yes. Behave. I will. Please behave. It is Don't you trust me? I trust you, darling. The transfer. Nah, we'll spend money now. Yes, There is something I need to tell you. What? I know. Daddy, I won't do that. I can't. I'm a monty monster. She'll support me. No, I won't do that. No, I won't. The same account, right? Yes. No problem. Mm-hmm. All right. Okay. Oh, that's Behave. Remember the daughter of whom you are. All right, darling. You know what's going on. Mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ Ronke yìí. Ronke? Ronke ọmọ yẹn. Ṣé o mọ̀ pé a ti ń bá ọ̀rẹ́ wa bọ̀? Ó ti tó ọjọ́ mẹ́ta. Mo fẹ́ kí ọ̀rẹ́ wa ó di alẹ́. Ṣé o mọ̀ pé tó bá yá àwa náà á tún ṣe ìbá tá bá lè ṣe àwọn lọ. O lè fẹ́ kí kankan so wá pọ̀. Business náà ṣe tó so wá pọ̀ yìí. Ó tún wá ń wo kankan tí àwa méjèèjì ò bá sí ní orí ilẹ̀ ìpẹ̀ mọ́. Kí ló máa ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tá ti fi àárọ̀ ọ̀sán àti alẹ́ kó jọ? Ìfẹ́ tó wà nínú ọmọ tó wà nínú fámílì ẹ̀ ó lè má tún sírú ìfẹ́ náà nínú fámílì mi. Bọ̀ mo fẹ́ wá kí àjọṣepọ̀ tó pọ̀ dáadáa ó ṣe wà nígbà tá a wà láyé kó tún wà tá a wà sí mọ́. Ó wù mí kí ọmọ mi Bọ̀sún kó fẹ́ ọmọ ẹ̀ Ronke. Sódà kí ọlá ó lè máa yí wọnú ọlá. Bí wọ́n ṣe fẹ́ ni. Ọ̀tá ẹni la máa ń jẹ́ kó sọ̀rọ̀ délẹ̀ ká tó sọ̀rọ̀ lé lórí. Ọ̀rọ̀ tó ń bá bọ̀ yẹn, in fact, mo ń wo nǹkan kan wípé how will this work out? It will work. How? If you can play your role, let me play my role. And I believe everything is going to work. Ronke yìí tó ń jáde yìí àti Bọ̀sún tó takú sí Amẹ́ríkà yìí, how do you believe báwọn méjì lè lè ra wọn? Ṣé o mọ̀ pọ́kùnrin tí ẹ̀ tún ṣiṣẹ́ mend obìnrin kọ́ tí wọ́n bá love ara wọn ọ̀nà wo la fẹ́ gbà tá fẹ́ fi rìn yín? Èmi lè bọ́mọ̀ mi sọ̀rọ̀ kò sí nǹkan tí bá fẹ́ tí ọmọ mi ò ní bá mi fẹ́. Ìwọ ni kó bá Ronke sọ̀rọ̀. Káàzùn pé wọ́n bá sọ̀rọ̀ gbọ́. Obìnrin àwọn ọmọ kéékèèké wọ̀nyí most especially time tí wọ́n ṣe tó kù díẹ̀ kan wọ 20
orí wọn máa ń ta sọ́nsọ́n gan máa ní. ṣé mọ̀ pé Yorùbá máa ń pa òwe kan. báwo ló ṣe ń pa. wọ́n ní ilá òkè ga ju olóyè náà. play role ẹ̀ jẹ́ kèmí náà play role tabari at the end of the day àṣìṣe. ó mọ nǹkan tí máa fẹ́ fi support ọ̀rọ̀ yẹn díẹ̀. nǹkan yẹn dẹ̀ ni wípé ó jẹ́ kí n máa wò wípé mo fẹ́ máa agree pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí o because the only child ni Ronke lọ́wọ́ mi only child ni Bọ̀sún lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ni business mi gbogbo business empire mi Ronke ló máa jogún ẹ̀. yes. then tí Ronke bá wà lọ fẹ́ ni tí ò normal a máa wá dàbí pé a bà business jẹ́ gbogbo nǹkan wá break up but tó bá jẹ́ pé Bọ̀sún ló fẹ́ ṣó mọ̀ wípé Bọ̀sún á guide business tiẹ̀. yes. á guide business Ronke. bẹ́ẹ̀ni. gbogbo àjẹ́ àwọn pé inú ilé náà ni ó ṣì wà. inú ilé ló lọ kò sí pé bóyá ọlá wa ó ń lọ àná ó lọ gbòòrò. àti pa ẹran ní ọlá yes. àti wá ṣe sínú ìlàsà òkú ẹmọ náà lẹmọ ṣì wà. I think I'm going to support that. What I will do now is this you as you said we will play role. yes. màá Ronke ṣá but màá play role mi ṣá màá dẹ̀ make sure pé mo force them on no account màá make sure pé mo force them. I think it's done. Then lórí ọ̀rọ̀ business rẹ̀ tà sọ yìí. ìgbà wo lọmọ ẹ délé iṣẹ́ kọ́tájọ́ sọ nìyẹn náà. mi fẹ́ gbọ́ sọ́ni mi fẹ́ gbọ́. sọ́mu ẹ wà pìrìsẹ́ńtẹ́ tó tàbá dé àárín àwọn ọ̀rẹ́ wa tá a lè pìrìsẹ́ńtẹ́ pé ọmọ tí mo fẹ́ fún ọmọ mi nìyẹn. Excuse me, Lawrence. Lawrence. No, I don't want that. Hello, 1 minute. Give me 1 minute. I cannot give you a secret. A minute, I cannot give it to you. Hello, okay, hold on. I don't want. I said hold on. Wọ́n ṣe jẹ́ kí mi náà sọ tinú mi. Jẹ́ kí n sọ tinú mi sẹ́. Èmi ò dé gbé mi ní báyìí discuss o. Ẹ lọ wá ẹ lọ fún another person. Lawrence. No. Lawrence. I can't take that. Lawrence. I can't take that. Despite all I have tried, just because of that, I feel every day. Ìgbọ́n nǹkan tó kù tí mo lè ṣe mọ́. Pa ẹ́ fúnra mi kò fọwọ́ mi pa ẹ́. You have everything. You need Pramata. Yeah. Daddy mi. Ẹ pẹ̀lẹ́ dáì, ẹ kújọ́ mẹ́ta. Ronke. My daddy, I miss you, daddy. Ọlọ́run, mo miss you gan. Daddy, ẹ wo nǹkan tí ẹ mọ̀ pé máa tètè dé. Ọlọ́run, bẹ̀t adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí lorúkọ bọ̀bọ́ èyí tájọ wà ní school nígbà yẹn. Kenny.
òun ni òun ló fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi. Kí ló ṣe é? Sórí orin tó ta ìwé. Kí ló ń bá ẹ lẹ́rù bẹ́ẹ̀? Ṣébí mi mo ní kó wá? Tí ìbá ṣe bó ṣe kìí láyà wọn kì í wá sí. Mo ń gbé náà bó ṣe ń gbọ̀n. Kí ló ṣe é tó fọkàn ara ẹ balẹ̀? Dídí ṣàjẹ́ kí n bẹ ṣe tí ẹ̀ dáadáa kó tún má ṣùgbọ́n tó ti ń gbọ̀n. Ká má dé ìlà pẹ̀lú. Mo máa ń study bó ṣe máa ṣe lọ school. Gbogbo nǹkan tó máa ń ṣe pátá nǹkan tó máa ń dùn mọ́ mi lónìí. Tó yẹ pé kò sẹ́ni tó lè lẹ́kọ̀ọ́ tó máa wo nǹkan tó ń ṣe tí inú ẹ̀ ò ní dùn pé òun rọ̀ mọ́ bí sáyé. Mo wá wò títí wá ní wọ́n lọ. Báwo ni mo ṣe lè rí ọmọbìnrin tọ́lọ̀ lè pẹ́ kó jẹ́ ìyàwó ilé mi tí mo máa fi ṣayé alọ́dẹ̀dẹ̀. Are you for real? Ọlọ́run. So gbogbo wa tá wà ní school tẹ́pẹ́ tí n bá kọjá lẹ́gbẹ̀ẹ́ you just pretend as if you didn't even have any feelings for me so o ní nǹkan tó pọ̀ tó lè nínú. Ó bẹ́nu ẹ̀mí mi o. But first of all I would like to appreciate you. Because some people will have it in mind and so for you to have the courage to come and say it, kudos to you. And actually it's not as if I did not have feelings for you. I do. No, more the kind of society that we find ourselves. Talking about what woke up to a man, it would be like, those ladies cheap. So that's why I just keep quiet. And thank God you're even coming out to say this. And I will discuss it with my dad. Okay. So my dad, and I think one of these days he's going to invite you. You understand? Calm down, Jacob point valley. No, it's a big deal. It's my dad. Ọkùnrin náà ni popsi mi, ọkùnrin náà ni ẹ, so everybody kẹjọ tatọ now. So it's not a big deal. Now tọkọ tí wàá tó yẹ kí ni kí n fún ẹ. Ṣé o máa mu vodka, ṣé rum ló fẹ́ mu ni, àbí juice ni kí n bẹ̀ wá fọkànbalẹ̀. Mo fẹ́ béèrè kankan. Tí wọ́n bá kàn ká ló mọ bíbá ìlàsàn. Ṣé ni mo wá kó ẹ̀wé ni. Kúrò jọ, kò sí kankan. Honestly, just compose yourself. Fọkàn ẹ balẹ̀, so kí ni kí n bẹ̀ kí ló dé tí mo fi béèrè tí nǹkan ti bá ti tó wà ọmọ mo ń bọ̀ free kó fọkàn ara ẹ balẹ̀ láti kí ni dáàdì máa ṣe very funny. Ìfẹ́ mi ẹ̀mí mi ẹni bí ọkùnrin kò ní bí ń sọ torí mo rò pé káfọlá yọlá ni mo ń jọlá ìjáde ẹsẹ̀ lówó tí wọ́n lọ́lá tó ń fẹ́ látò sí bó ṣe wẹ̀ ìyẹn náà ni kò délé ọ̀pọ̀ ẹ̀ kó o sì kíni kó o tó dẹ̀wọ̀n kó o tó sàkọ̀ kó o tó jayé jùgbà tó wà lọ́dọ̀ dáadé ẹ̀ tó o fẹ́ tẹ̀síwájú. No, Nisuru, calm down. Kenny, what are you trying to say? Like, o fẹ́ tẹ̀síwájú, like, so fẹ́ embark on a journey. Is that what you mean? No, wait. Ìgbà wo tí ń plan yẹn? Òru náà tẹ́lẹ̀ mo kàn sùn mo kàn wá ń tẹ̀kẹ́ pé síbi mo ti máa wà lẹ́yìn èyí ni ó kí n náà tiẹ̀ move forward kí n rí i pé mo tọ́ ọmọkùnrin ṣe ní gbàgbà. So, wait. No, like, no, you can't. Ronke, má ṣe báyìí náà. No, like, you're going to leave me. Ronke, má ṣe bẹ́ẹ̀ jọjọ. No, it's. Gbogbo tó bá fẹ́ wá ta ni mo máa ṣe fún ẹ. Kò dẹ̀ sóhun tó lè débẹ̀ láyé tí mo fi lè fi ẹ́ lẹ̀. Okay, Kenny, wait. Anyway. Mo gbàdúrà pé gbogbo ìrúngbà ẹ Ọlọ́run àti kó wá sí ìmúṣẹ. But mo fẹ́ assure bó ṣe 20 years, bó ṣe 30 years ló lọ. I'll still be here waiting for you. But you know I love you. No, I love you. You know. Yes. I'm marry Joy. I'm gonna miss you. Yóò ní fẹ́ bí mo bá sùn ìwọ ni tí mo bá ń jí ìwọ ni ó dẹ̀ sí nǹkan tó lè mú mi gbàgbé ẹ̀ títí àgbẹ̀. Ìjọ ojú tó ń dẹ̀.
mi gbogbo bí mo ṣe ń dájọ́ lẹ́nu tí mo ṣe níbù kan mi ìmọ̀ pẹ́ tí ẹ máa tètè wọlé gan báyìí ìgbà tí ìyá yìí sọ pé àá ní ìtàní dájú pé èmi ṣe máa ṣẹlẹ̀ máa ṣe kí ní sílẹ̀ mo nítorí bíláàdì bá dé mo ṣe máa fi lẹ́yìn mo yìí máa ṣe bí mo ṣe máa ń ṣe yẹn. a má jẹ́ kó mọ ẹ lára má jẹ́ kó mọ ẹ lára. mo ní màá ṣe máa ṣe lójú dáàdì mo ní sọ mo ní dáàdì akọ̀wò pé báwo lè yí mi ṣe clean tó yẹn mo ní sọ reason nìyẹn tí mi fi clean lẹ́yìn mi. àti báwo ló ṣe ṣe báwo ló ṣe come out of that embassy. I need true love. so gbogbo nǹkan tí mò ń ṣe yẹn mò ń díbọn nù. èé Rashida ó mọ̀ ronú pọ̀ mí. Rashida Rashido hello ọ̀rẹ́. báwo ni ṣó wà. ó mà tọ́jọ́ mẹ́ta. èé wá ronú kàn mí lẹ́yìn pé kò pè mí. mọ́mí àti dádì ńkọ́. àlàáfíà ní dádì àti mọ́mí wa àlàáfíà lẹ́bùbọ̀dì wà ọ̀rẹ́ mi báwo lẹ̀ ní gbogbo ẹ̀ ṣe ṣàwà òkè. ọ̀rẹ́ mi alákan ni mo lá sí ẹ o. aláyẹ̀dẹ̀ bà mí lẹ́rù gan-an ni. alákẹ̀. ó bà mí lẹ́rù gan-an. irú àláwo nìyẹn. lórí ọ̀rọ̀ ọkọ tó sọ pé tóun tá à ń sọ ẹ náà ni. mo rí pé àwọn onílójú àlá ni mo rí pé àwọn ọkùnrin pọ̀ rẹpẹtẹ wọ́n pọ̀ gan-an tí wọ́n sáré sí ẹ. ṣùgbọ́n nǹkan tí mo wá rí nínú àlá yìí ni wípé gbogbo wọn ìjákulẹ̀ náà ni gbogbo ẹ̀ máa bá dé. èmi wá ní pé kí n sọ fún ẹ pé kò jọ kó fi sùúrù ṣe é. o ní sùúrù dáadáa ìjọ rẹ̀ ṣó ti gbọ́. mo fẹ́ kó ní sùúrù gidi sùúrù ló máa ń sun ẹja jiná o. mo fẹ́ kó ṣe sùúrù gidigidi ṣó ti gbọ́ ọ̀rẹ́. ò ní ṣìyàn lórúkọ lágbára Ọlọ́run ò ní ṣìyàn o. mo wá dẹ̀ fún ẹ lọ́kàn títí ẹ kó dẹ̀ fọgbọ́n ṣe é ṣó ti gbọ́ ọ̀rẹ́. mo fẹ́ kó fi ọgbọ́n ẹ kó fi ṣe é. ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ọdún ṣe é ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi. aláṣẹ mi náà á mà ti ṣe ara ẹ ọ̀rẹ́ mi kò sí wàhálà ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe mo dúpẹ́ ó ṣe agbára wèrè làwọn ọkùnrin yìí sì ní ó ti yé mi bó ṣe sọ ó yé mi bó ṣe sọ sí ọ̀rẹ́ mi má wọrí nígbà tí mi ò ń ṣọmọ kékeré kò sí wàhálà kò sí problem. ok ó dáa mo ṣàlẹ̀ kí n kí ẹ ló ti gbọ́ ó dàbọ̀. ó dáa màá tún máa pè é ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe mo dúpẹ́ o God bless you my friend. má wọrí màá try to dọ́dọ̀ ẹ ó tún ti bẹ̀rẹ̀ nìyẹn màá dọ́dọ̀ ẹ kò sí problem ọ̀rẹ́ mi ó ṣe gan mo really appreciate ẹ ó ṣe o. why don't that pretend. bẹ́ẹ̀ ni mo pretend. bá ṣe rí nìyẹn dájú. wọ́n lè yan burúkú tájọ́ ń gbénu lé. mo mọ ẹni tí o èmi ò jẹ́ kó máa mi fún anybody lára. so kò mọ̀. tí bá sọ fún bẹ́ẹ̀ yẹn ó lè jáṣẹ́ lé mi lórí. ọsibí kò tiẹ̀ má sọ fún mi. ẹni tó máa jáṣẹ́ lé mi lórí fúnra mi ni mo dárò the only person tó mọ̀ ní babaláwo tẹ lọ bá nígbà yẹn. oh wow. àmọ́ tó lọ bóyá kalẹ̀ ní kí ló dé kí ló ṣẹlẹ̀. ṣé kò sí kí ni. kò sí náà kí ló ṣe é farabalẹ̀ náà. kí ló wá dé kí ló dé tó jọ bí plus. Hey, me son, hey. This way. This way. Go like this. kí ni màá tó fún dájú ẹ̀yin àgbàlagbà lẹ pàdé ọ̀rọ̀ pọ̀ tẹ́ ẹ sọ wípé akíní lẹ́nu ní mọ̀sán ká tún mọ̀ kíkà. Ọgbà mi, ọ̀rọ̀ mi gbà. bí ó sì sẹ́yìn bí ó sì kí lẹ́yìn ọba wíwó ní owó. Bẹ́ẹ̀ ni. kí ló dé tẹ́yìn fẹ́ kó gbà mí owó. Kò lè wó. ṣé babaláwo wá lẹ́yìn. Àní kò lè wó. láti bí odidi ọdún mẹ́ta ọdún kẹta ló ń pẹ́ lọ yìí tọ́pọ̀ sì ti rìn kúrò lé ẹ̀ sọ fún mi pé kò lè wó. irú babaláwo wo ni mo ní táwọn èèyàn ti wá ń fi í bú mi. bàbá mò ń fi dá yín lójú wípé látòní lọ
mo gbà yín gbọ́mọ́ o. àná mo sọ nù ó ní ọmọ ẹyọ kan ṣoṣo tí mo bí. wọn ò mọ̀ kọ́ ti tó bá hùn wọn ò mọ̀ kọ́ ti tó bá hùn ọ̀nàrẹ́bù kọ̀ọ̀ká ọ̀lára tẹ́lẹ̀ kọ̀ọ̀ká ọ̀lára. bàbá ọmọ tèmi ò ká mi lára. kọ̀ọ̀ká ọ̀lára wọn ò lákẹ̀rẹ̀ kọ̀ọ̀ká ọ̀lára. wọ́n ń bọ́gbọ̀n mi ò bá wọn bí ológun bógun ò bá wọn bí mo wá tún sọ pé kàkà kí n bí ẹgbàá ọ̀gùn máa kúkú bí ọ̀kan ṣoṣo ọ̀gá wọn kan ṣoṣo tí mo wá bí lẹ́ni kò ká mi lára lọ́sọ̀ọ̀sùn láti jọ́ tí mo ti rìn káàkiri sígbà tí má tó wá dẹni rẹ̀ tí mo kú dànù tẹ́yìn tó rí mi tẹ́ fojú sunkún mi sígbà lẹ́lẹ́ mọ̀ pé mo ká mi lára. ọ̀nàrẹ́bù mo ti wá rí wípé ọba tèrè wa lé mi ọba tèrè wa ọ̀sẹ̀ bá tàwọn dà wọ́n ti wá yé mi wá fọkàrà rẹ balẹ̀ o èmi náà wá ń ṣèlérí fún ọ tó bá dọ̀là tó ọba bá Rónkẹ́ lọ́dọ̀ mi bọ́ bá kọjá mò ní jẹ́ mọ́tò dẹ̀ ní mọ́. Rónkẹ́ kò sínú ilé mi mo fẹ́ kọ́ ọmọ bí mo ṣe tó mo fẹ́ kọ́ ọmọ ìgbó ògùn wà agbára wà. ṣé Rónkẹ́ ti wà ń bí ni. Rónkẹ́ ò sí bí wọ́n jẹ́ ìwò ilẹ̀ lọ́wọ́ wọ́n jẹ́ òfurufú ni wọ́n ṣàwárí rẹ̀. kí wàá dọ̀nà. kí ló tún fẹ́ náà kí ló ṣàìṣẹ́ fún mi náà ọ fún mi lọ́wọ́ gbogbo nǹkan ló ti ṣe fún mi. tó bá wá rí bẹ́ẹ̀ mọ́tò tí mo rà fún yín báyẹn wọn ò bá níta. ẹyin ọmọ mi ló ní òun fẹ́ fi ṣeré lọ ọ ti fi ṣeré lọ ń tọ̀dọ̀ rẹ̀ ni. tó bá wá jẹ́ pé lọ́la tàbá bá Rónkẹ́ ń bí. mọ́tò gbára sẹ́yìn. mọ́tò tọmọ fi ṣeré lọ ẹ sọ fún bóde tiẹ̀. títí yín gangan mo gbé bá yín bí lọ́la náà ti máa ń bọ̀. ọ̀nàrẹ́bù. mo ní tiyín mo gbé bá yín bí lọ́la ti máa ń bọ̀. bàbá tójú bá yẹjú. ohun ò léyẹ. tójú bá yẹjú. olóhùn ò léyẹ. èmi àti kágbóró àrè kágbóró lẹ́kùtù bọ́mí ìkọ́rọ́bọ ọdún èmi àdéhùnsà oògùn èmi ni wọ́n ṣàwárí Adérónkẹ́ fún ọ lọ. Rónkẹ́ ajá tó relé ẹkùn tó bọ̀ ẹ̀dá kí n kó ewu. mo kí ọ kí ọ pé o kó ewu. Elédùà ló ṣe o Elédùà ṣe o. ọpẹ́lọpẹ́ yín lára ni àwọn olórí burúkú yẹn wọn sọ pé wọn àṣetá àti bá iye ara wọn jẹ́ tí ò bá jẹ́ yín ọpẹ́lọpẹ́ yín lára ni bàbá mi Ọlọ́run àṣẹ mi rẹ ṣe. àbí Elédùmarè àṣẹwà. ẹ ṣe gan dáàdi ẹ ó wá kó kinní kan. kí ló fẹ́. àmọ́ ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ṣé kò léwu nú. bọ́ọ̀ ṣe fẹ́ nù. bí mo ṣe fẹ́ nìyẹn mo fẹ́ kó rí bẹ́ẹ̀ kó dẹ̀ jọ owó kó wà láàrin èmi àti. òbúrú mo ti gbọ́ wíwo báyìí lẹ́nu àwọn owó fọkàn rẹ balẹ̀. ó dà ṣèlú bàbá mi ò ní pẹ́ tó. ọkọ ní pẹ́ dé bá wọnú ilé lọ káre. ọ̀nàrẹ́bù ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni iye ọmọ èèyàn bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ Elédùà adúpẹ́. ìbádé yìí náà Rónkẹ́ o. mọ́yà yìí bàbá rẹ̀ ti dé o bàbá rẹ̀ ti dé. Rónkẹ́. Daddy mi. Rónkẹ́ nù. Daddy mi. Daddy mi. Ìyá jẹ́ mi gan-an àwọn olè wọ́n gbé mi wọgbọ́n babaláwo wọ́n gbé mi jáde. mo ti gbọ́ bàbá Rónkẹ́ la ní kẹ́ mú wá Rónkẹ́ tẹ́ tún wá mú wá yìí iṣẹ́ àbọ̀lẹ̀ sí bàbá. ọ̀nàrẹ́bù báyà bára mú oore jẹ́ nígbà mo fi máa débẹ̀ wọ́n ti parí iṣẹ́ lórí rẹ̀ kódà wọ́n ti lo gbogbo nǹkan tí ń bẹ lára rẹ̀ tán àmọ́ bí n bá mú wá ọ̀pẹ irọ́ mo pa òní gbàgbọ́ ló jẹ́ kí n mú wá nípò tí mo bá mọ́ jà fitafita kí n tó rí mu bọ́ọ̀tà. ẹ sì wá ṣiṣẹ́ lórí àbọ̀ báyìí orí ẹ̀dẹ́ lélẹ́yìí kí àwọn èèyàn gan ò ní máa fi Rónkẹ́ bu yín tí wọ́n ní máa fi bú mi àbọ̀dọ̀ yín ni ó máa gbé ni. lẹ́yìn ìwé lálẹ́ o ìgbélé babaláwo. bàbá bó láti wá sí kí lọ́nà àbáyọ. àwọn ọ̀nàrẹ́bù ni wọ́n á sọ̀rọ̀ bí èwe àtọ́jú rẹ̀ àwọn tọ́jú rẹ̀ ìtumọ̀ mu lọ. àtọ́jú rẹ̀ àwọn wa máa gbà kí láti tọ́jú rẹ̀. láti ẹ jẹ́ ká lọ ilé o. Adérónkẹ́. ilé kó lé babaláwo. pẹ́ náà ni o nǹkan tá a ṣe wẹ̀jẹ̀wẹ̀ mú rẹ̀ nù á ṣàjọyọ̀ rẹ̀.
tó pẹran tó pa gbogbo rẹ̀ tá ṣe àjọyọ̀ rẹ̀ tá jẹ tá mu. Wọ́n yà wọ́n láì mọ̀ọ́rẹ́ jẹ́. Babaláwo ni nígbà tí mo ti ẹ̀ sí èmi ni mo sọ fún babaláwo pé mo fẹ́ ṣe. Babaláwo náà dẹ̀ tún wá kípẹ̀. Àwọn pẹ̀lú àwọn gbọ́dọ̀ wo. Very happy. Káàdì ẹ̀ lóòótọ́ ni ṣé bẹ́ẹ̀ ṣe máa fi mí sílẹ̀. No. Mo ti fẹ́ ṣìwàwù. Mo dẹ̀ ti wò pé tí n bá kúrò lé mo ò ní ṣìwàwù. Ibi tí mo fi ẹ̀ lè ṣe bí mo fi gbogbo nǹkan lẹ̀ fún ẹ now. I kept money raw cash not even transfer. Mo filẹ̀ fún ẹ, mo fún oúnjẹ, mo fún everything lẹ̀ fún ẹ. Not even knowing pé you are pretending. Jọ̀wọ́ kí lọ wá ikú padà kẹrin. Ọ̀tún kan tó ṣàǹtì àti wà òkè. Bọ̀sún Lawrence orí mi máa dà fẹ́ mi èjì. Mi ṣe pé o mọ nǹkan tó fi mi wé. Wọ́n tún sọ a ní club kan tá a máa ń lọ. Lawrence ó dénú club ó tún tébù ọ̀rọ̀ mi láàrin èrò. Adérónkẹ́, you know what to do for me. That boy Kenny àbí sọ fún mi pé tó bá ti ready for introduction. Kí ló máa ṣe everything? Tó bá ti ready for introduction òun ló máa sanwó ẹ̀ o but wọ́n máa help. Ṣó ti yẹ o máa gba àkáǹtì nọ́mbà yẹn sìn ọ wá make sure wípé nínú owó other company tó wà lákàntì ẹ̀ you will now forward 25 million naira sákàntì ẹ̀ pé mo ní kó fi ṣe introduction tó wà fẹ́ ṣe. Daddy. And that is just the tip of the iceberg. The second thing wọ́n ní wípé one pure water factory tó ti ń ṣe bottle water tó ń ṣe pure water yẹn as from today bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ nsìn mo máa pe barista máa ní kí wọ́n bá mi change orúkọ factory yẹn kan sọ orúkọ ẹ̀ ní kan sọ di Kenny. No anybody tó bá ti lè rí ẹ tó lè gbèrú ẹ fún báyìí no ọmọ mi olùwà n ti máa ṣe fún ẹ bá regret kọ́ mi kí olúwa ò ṣe olúwa ò ṣe fún mi o bàbá.